ẹ wá lọ́lọ́ nǹkan ló rán mi iṣẹ́ Wumi ó máa pasán ni tí ò bá bọ́ta wo bó ṣe rí mi yo abiyamọ ni mi o báwo pé mo ti ń bú ẹ o kò ní nǹkan tó fẹ́ bá mi sọ wá bá mi sọ wà láìtàláì èmi náà ni mo mọ bí ṣe máa bẹ́ẹ̀ gbé kalẹ̀ fáwọn àwọn tó ń wò wá bọ̀ tí kò fẹ́ ṣe agídí yẹn mo ti sọ fún ẹsẹ́ kò mọ Bọ́lá Tinubu máa sọ fún ẹ pé ọba kan wà tó ju Bọ́lá Tinubu lọ òun ló bá awímáyẹ̀ wọn sọ̀rọ̀ mátàsí Wumi sórí ìlú ẹ tó ń dún pàkà tó ń competition tó ń kọ gbogbo ẹni ó ní tìlù bá dún lájùjù ó ṣetán láti yà ni if drumming is drumming pa is ready to tear ìyẹn fáwọn tí ò gbọ́ Yorùbá. So tẹ́ bá rí wa tá à ń sọ̀rọ̀ ẹ bá sọ pé eléyìí ò mọ̀jú kó máa bà tèèyàn jẹ́ eléyìí ò mọ̀jú kó máa bà wedding jẹ́ torí kò fọkọ. I am a blogger. Investigative blogger to be precise. So if you want to condemn me, you will condemn Taya. It's not changing anything. Kí lójú wa yóò ti rí. Tí n bá sọ̀rọ̀ lórí, tí n bá sọ social media. Ibi tó ti ya wèrè jù ní Facebook, mo máa ń sọ fún gbogbo yín. Facebook náà ti ya wèrè jù, ṣẹ́rí TikTok, Instagram yẹn, ya wèrè lórí gbogbo àwọn ọbẹ̀ yẹn. Ṣé àwa ń gbójú síta, à ń gbé ojú síta jà ni. Mi sọ̀rọ̀ àwọn fake profile sìn yo. À ń gbé ojú síta. Ẹ mọ̀ kan tó mi kíyàn fi ojú ẹ̀ síta kó fi life ẹ̀ síta ni láti máa jà. À ń sọ̀rọ̀ 2016, kò sí fracas mọ́ lórí social media. Fracas tí mo jàǹgbà yẹn tí ò pa mí. Ẹ̀yin ìṣàwùrù, ẹ̀yin ìgbínlódò, ẹ̀yin tíúntíú, ẹ̀yin lẹ wá fẹ́ dẹ́rù bà mí. Oh, ẹ ti ṣí èrè. Wumi, how market. Wàá rí ìyá wàá pè ń bàbá Wumi. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹni. Tó bá tún lé ayé ẹ̀yàn, ìyẹn tọ́lọ́ bá fún ẹ second chance. Wàá sọ fọ́lọ́run kó sọ ẹ́ di Mother Mary ni. Ó máa wọn Mother Mary talking this virgin. Wàá sọ fọ́lọ́run kó sọ ẹ́ di Mother Mary ni. Wàá nítorí ilé ayé tó kọ́kọ́ wá òbòlódó tó rún ẹ lọ sọ́run àpáàdì. Onídòkúdù ọmọ kékeré. Ẹ má jẹ́ kó gba time wa mo yìí ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Wàsíù. Mo bọ́ta ń jọ yẹn mo sọ pé Wàsíù. Mo ní rọ́pò tí ń kọjá yìí ẹ̀ àbí mo sọ. Few things ma sọ lórí ọ̀rọ̀ Wàsíù láàárọ̀ yìí. Ṣàrí ibi tí Wàsíù Àyìndé, ibi tí ó bá ayé ẹ̀ dé yẹn. Mi rò bí pé obìnrin kankan ó tún máa lóhun fẹ́ Wàsíù ní ọkọ láya. Am I communicating? Mi ò rò bí pé obìnrin kankan máa tún sọ pé òun fẹ́ jókòó, òun fẹ́ ṣèyàwó Wàsíù. Abeg get. Mo rántí ìjọ tó lọ ṣèyàwó yẹn. You can see the countenance. Ẹ lọ wo fídíò yẹn. You can see the countenance. Kò sí ìfẹ́ láàrin wọn rárá. Story tèmi gbọ́ ẹ jẹ́ kí n sọ fún yín. Wàsíù láì wọ́n mú rọ́pò lọ. Ṣé ń gbọ́ mi? Bàbá rọ́pò fẹ́ ṣe tòkú bàbá ẹ̀. Ó wá ní òun fẹ́ pe Wàsíù. As a matter of fact, ìgbà tó pe Wàsíù. Ó kù balance tó máa fún Wàsíù. Kówó tó fi pe Wàsíù yẹn fi pé. Kẹ́ni mọ̀ pé Wàsíù ò tí mọ̀ ń gbà yẹn. Wàsíù sọ pé tówó òun ò bá pé òun ò ní lọ. Wàsíù gba owó yẹn pé. Ṣé ń gbọ́ mi? Ìgbà tí Wàsíù dé party yẹn ó kọrin, ó dẹ̀ kọ dáadáa. Ṣé ń gbọ́ mi? Wàsíù wá lọ ń tiẹ̀. Emmanuella wá sọ fáwọn tó jẹ́ kó connect mọ́ Wàsíù tí Wàsíù fi wá kọrin bẹ̀. Ẹ máa bá mi love and like. Ṣé ń gbọ́ mi? Ó wá sọ fún wọn pé òun fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Wàsíù. Àṣẹ Emmanuella ti ń target Wàsíù tipẹ́tipẹ́. Am I communicating? Ẹ máa bá mi communicate. Ẹ máa power tap. Kẹ máa love and like Facebook. Ìgbà tó ń mú débẹ̀.
òun ló wá mọ nǹkan tìró tó fi sójú, òun ló mọ nǹkan tó fi parí iṣẹ́ bá ṣe gbẹ́ pọ́n fẹ́ra nìyẹn. But mo wá sọ fún yín lẹ́ni ẹ lọ wo countenance Wàsíù níjọ́ tán ṣe wedding. Ẹ rí pé ṣe pé mo sọ gbà tí mo jáde fún wọn gbà yẹn, ẹ rí pé kò sí connection láàrin wọn, kò sí connection yẹn láàrin wọn. Wọ́n ṣì I get. I don't want to be comparing this morning, but I think I'm still gonna compare. Heaven bear me witness. I don't know Titi Masha from anywhere. Mi lọ sí shop eri mi bá rajà rí. Ìjà tí mo gbé ń dà yẹn bí ṣe sọ fún yín. Just because gbogbo ayé kẹ́yìn sí, wọ́n ná lọ́hun mú. Wọ́n fi rọ́pò rọ́ọ̀bù fèsì. Títí ngbà yẹn ni mo ṣe gbèjà. So mi mọ̀ Títí. Ṣé ń gbọ́? Ẹ lè fi ìfẹ́ tí Wàsíù fi ń hàn sí Títí ngbà yẹn. Ẹ lè fi wé ti Emmanuella. Now, Emmanuella wá lo CCTV àbí nǹkan kan mo ti gbàgbé story yẹn sí. Mo gbé wá fún yín gbà yẹn. Mo ní ó ń ṣọ́ Wàsíù. Ṣé yàn lè ìwọ tó ń lọ sílé olórogún ṣó gbọ́dọ̀ bí ṣe wáyé ẹ wo bí ṣe wáyé o ẹ jẹ́ kí fún yín example. Paraventure tí ń bá marry lọ́la. Ṣó yé yín? Ó lè jẹ́ single, ó lè jẹ́ married. Ṣé ń gbọ́ mi? Èmi ò mi sọ pé kan èyí t'Ọlọ́run bá ti ṣe ni. Ṣé ń gbọ́? Ìwọ tó sọ pé ó ń lọ sílé married man tí olórí burúkú ẹ wá ń jowú ṣe ṣí èrè ni. Ó wá lọ sílé Wàsíù, ó ń ṣèyàwó kìíní, ó ń ṣèyàwó kejì, ó ń ṣèyàwó kẹta. Ó ń ṣe ìyàwó number 10. Ó wá ní ó fẹ́ máa ṣọ́ Wàsíù. No be juju be that. Mo sọ kíní kan. Mo ní bí tí Wàsíù bá ayé ẹ̀dẹ́lẹ̀ ni. Àbí kò yé yín? Ẹni obìnrin ò gbọdọ̀ dóhun fẹ́ as marriage. Ó jẹ́ kẹ́ máa jí Wàsíù fẹ́ ni. Ó jẹ́ kẹ́ máa jí fẹ́ ni ìyẹn tó bá náwó fún yín o. Ṣé ń gbọ́ mi? Ẹlòmíì kò dẹ̀ ń ṣowó lónìdí lọ́wọ́ ọkùnrin. Ẹlòmíì ti tó ti létọ̀. Ṣé ń gbọ́ mi? Ẹlòmíì kan ó kàn wò pé celebrity mo fẹ́ do ni. Tẹ́ bá ti lọ ń sọ pé ẹ fẹ́ settle pẹ̀lú wọn. Ẹ fẹ́ jókòó tì wọ́n. Ṣé rí bí tí mo ti study Wàsíù dé? Ó dàbí obìnrin máa ń tètè sú. Ó dàbí kò like kóbìnrin máa ṣòkè. Ṣé ń gbọ́ mi? Now ẹ wá wo rọ́pò nsìn. Pepper dem. Apọ́nbé porẹ́ mi kíníkan. Wọ́n bá wọn parí ìjà yẹn lóòótọ́. But mo sọ fún yín Wàsíù, ibi tó bá sọ pé ó dàárọ̀ kò kí ń padà síbẹ̀ mọ́, àfi tó bá gbàgbé umbrella síbẹ̀. Ẹ wá ń ṣe damage control. Kò sígbà tí má kú òní kú, kò sí fẹ́ yẹn ń bẹ̀ mọ́, ẹ gbàgbé ẹ̀. Tó bá jẹ́ mi ni rọ́pò ni, let her pack her bag and baggages. Give Wàsíù a space. Paraventure, he might come back. I will not say never. Títí Masha tá ń sọ lẹ́ni náà, ó sì lè padà lọ bá. Àbí kò yé yín? Ó sì lè padà lọ bá Títí lọ́la. I'm not going to say never. But tó bá ti rọ́kùnrin tó ń fún ẹ latitude, ìyá mi, ọmọ ìyá mi má dọ̀la rẹ̀, ẹ fún wọn ní space. Wọ́n ní tí ọkùnrin mi ò bá tọ́ tìta wò, kò ní mọ́yì tinúlé. Am I communicating? Tí ọkùnrin bá ti ń fún ẹ latitude, tó dẹ̀ ti wépo ti try best ẹ lọ sí round table. Àlàyé mi kí ló ń ṣẹlẹ̀? Mo rí pé ó ṣe bí ti tẹ́lẹ̀ mọ́. Kí ló ń ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Ṣé relationship with Israel kò ń ṣe bí ìtìjà? Okay, let's give ourselves space. Bọ̀rọ̀pọ̀ ó ti mọ bóun ṣe jagbà lọ́wọ́ Wàsíù. Òun náà wá ń ṣọ́ Wàsíù back to back. Kò lè fi Wàsíù sílẹ̀. Ó ti gbàgbé pé olórin ni Wàsíù, tí Wàsíù ò bá tiẹ̀ fẹ́ yàwó púpọ̀. Olórin ni tí Wàsíù ò bá fẹ́ dó àwọn ọmọ ẹ̀lẹ́ yẹn. Àwọn ọmọ ẹ̀lẹ́ fẹ́ dó. Are you not getting something, rọ́pò? Mo ti sọ fún ẹ̀njọ́ sí tí mo ṣe show yẹn. Bó ní tí Wàsíù bá disappoint yẹn, mi ní bú Wàsíù, ìwọ ni máa wá come for. Because ìwọ ló gbọ́ kùkù òjò tó dá mi agbádànù.
ẹ ti bá ń rí red flag yẹn báwo lẹ ṣe rò pé Alhaji Wasiu máa bá yín kalẹ̀. Wasiu tó jẹ́ pé ó ń ṣe seafood okra lójú yín, Wasiu tó jẹ́ pé gbogbo nǹkan ló ń ṣe lójú yín, ṣé rò bó nídìí obìnrin ni? Tó bá nídìí obìnrin á pè kọ́nà àwọn ọmọ ẹ̀, ẹ gbàgbé bó ṣe happen, don't feel important. Tí Wasiu gan, because àwọn ọkùnrin yẹn ó sì kí ń gbà mí, ó lè bá sọ fún yín pé jẹ́ kó rí mi mú ẹ o, tó bá ti rí mi mú ẹ mo ò ní fẹ́ o, no mo fẹ́ kí gbogbo wọn rí mi. Wasiu kàn ń gbé yín sórí kẹ̀kẹ́ tí ò ní táyà ni. When you look at Wasiu very well, he's a jealous man. Àwọn èèyàn bí ti Wasiu wọ́n máa ń jealous gan, wọn ò ní nǹkan fi yín ṣe ṣùgbọ́n fẹ́ fi yín wọ̀n fáyé so that tó bá já yín lẹ̀ ò ní ríyàn tẹ̀lé ẹ mọ́. Ẹ̀yin ni kẹ́ lo common sense yín. Tí bá tún wá rí sí póbìnrin mi tí wá lọ fẹ́ Wasiu, á jẹ́ pé wàhálà ti wà finally. Fine, bó ṣe wà yẹn gan, bó ṣe sọ pé òun àti rọ́pò ń jà, àwọn ẹnìkan tí inbox ẹ pé àwọn fẹ́ gbà yé rọ́pò. Àbí kò yé yín? Ẹ̀yin obìnrin ní kẹ́ lo common sense yín. Ó dàbí ìgbà tí mò ń sọ̀rọ̀ Ìyábọ̀ Ǹjọ́sí tó ń sunkún pé Dino ò fẹ́ òun, Dino promise òun pé òun máa fẹ́ òun kò fẹ́ òun. Mo ní ṣèrí tí wọ́n rí Dino jọ ẹni tó lè bóbìnrin gbé. Dino kàn fẹ́ ṣe fàájì ni. Dino ti bímọ 4, kò ní ìdí ọmọ mọ́, kò dẹ̀ fóbìnrin tó máa bá gbé tó máa sọ pé ibo ló ń lọ, ibo ló dé sí. Àwọn ọkùnrin ti wà single for years. Nǹkan tí ò yáwó tó fẹ́ Wasiu nìyẹn. Àwọn ọkùnrin ti wà single for years. They can do without a woman under their roof. Get that into your empty doll skulls. Ẹ̀yin obìnrin. Ọkùnrin máa fi gbogbo nǹkan tún ẹ́. Ó fi mí pamọ́, ó fẹ́ kọ́mọ̀ ẹ̀pọ̀ mọ̀ mí, àbí ìwọ máa sọ fún pé aláyé mi, wọ́n máa worry. Tí ẹ mò ń ṣe, mo lè wá máa sún ní ẹ̀ látàárọ̀ ọ̀dálẹ̀, ṣùgbọ́n jẹ́ ká máa jí ṣe. Ṣùgbọ́n gbogbo yín fẹ́ ṣù ara yín. Èmi ni Wasiu ń fẹ́ lọ́wọ́lọ́wọ́. Gbogbo bó ṣe ń kí títí yẹn, gbogbo bó ṣe ń kọ orin ìfẹ́ fún títí yẹn, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o. Ẹ̀yin náà fẹ́. Adérọ́pò. Wo bó ṣe síngbọlẹ̀. Wo bó wá ṣe ń fira ìráre. Wo bó ṣe rù. Wo bó ṣe rù. Ṣorí kan tí òye ni pé gbogbo yín ni Wasiu máa fi ṣe title. Ìgbà ti Títí ó gboyè. Ìgbà ti ẹ náà ó gboyè. Bàdádì mi ọba Ìjẹ̀bú Òde wọ́n fún lóyè. Gbogbo serenade tí Wasiu serenade ńjọ́ yẹn. Tọkùnrin bá ń ṣe dáadáa, obìnrin yẹn wà lọ́dọ̀ ẹ̀. Wasiu àgbàyà lẹ́yìn náà, àgbàyà. Mélòó gan lóko tó wà lábẹ́ yín gan tẹ́ fi ń dá wàhálà lẹ̀? Mélòó lóko yín gan? Òbò mélòó gan lẹ lè dó? Crying and discharging. Òbò mélòó gan lẹ lè dó? Tẹ́ fẹ́ ba ilé ayé jẹ́. Mo ti ní mo ò ní bú yín, ṣé mo ti bú yín ni? Báwo lẹ ṣe ń gun rọ́pò gan kò yé mi. Ṣé dọ́gí lẹ máa ń ṣe ni? Àbí báwo, because okay, ẹ ṣe daddy and mommy. Ẹ ṣe missionary. Báwo lẹ ṣe ń jẹ sí ara yín? Because I don't understand. No, mélòó gan lóko tó wà lábẹ́ Wasiu gan tó fi ń dá wàhálà lẹ̀? Mélòó lóko yẹn? Ẹ bá mi pé Karimo kó fún mi challenge. Karimo, yá mi challenge yẹ. Wasiu, I challenge you. Wasiu, ẹ lọ wo fitted jeans tó kó okó àtẹpọ̀pọ̀. Mo fẹ́ wo size oko yín. Oko tẹ́ fi ń dà gbogbo láàrin àwọn big girls. Mo fẹ́ mọ̀. Ẹ jẹ́ kí Rọ́pò ṣọdún 3 kó tó jẹ breakfast. Ìkànnì yín. Ìgbà tẹ́ mọ̀ pé kí ní nǹkan fún àwọn obìnrin ṣe àti sọ tóbìnrin sìn kí lẹ lọ ń disturb wọn fún. Ẹ máa ṣe nìkáì. Gbogbo ẹ̀yin tẹ́ lọ nìkáì ní Abẹ́òkúta, ẹ lọ gba refund yín. Gbogbo ẹ̀yin tẹ́ raṣọ, ẹ lọ gba refund yín. Táwọn Farida ń ṣe ìtaláwà.
Italawa, we are outside. We are outside. Italawa. Àṣírí wá tú tán, ẹ wá ṣe damage control. Rọ́pò. Etí ẹ̀ mélòó. Sórí bó ṣe wà yẹn. Wasiu is not coming back to you. No doubt and no peace. He's gone. He's gone. Bí ọ̀rọ̀ àwọn òyìnbó ń bí, wọ́n ní when he's gone, he's gone. He is gone. Get that into your skull and move on. Thank God. Ìwọ náà ní ṣọ́ọ̀bù àwọn ọmọ tó ń taṣọ ọmọ. Face your business. Face it. Kàtí ẹ̀ dúpẹ́ pé wọ́n kọ́ ló náwó fún Wasiu. Torí àmọ́ bó ṣe délé Wasiu. Wasiu ló náwó fún wọ. Ìwọ ò náwó fún Wasiu. Wasiu náwó fún ẹni. Ipò ló ń tún ẹ kan. Àbò ló nígbàgbọ́ kan pé Wasiu ń bọ̀. Wasiu ò wá mọ́. Tó bá rò bó ń bọ̀, ìwọ lọ bèrè lọ́wọ́ Títí Màṣà. Tí Wasiu bá ti sọ pé ó dàárọ̀ sẹ́, kò kí ń padà síbẹ̀ àfi tó bá gbàgbé umbrella. Umbrella, umbrella. Emmanuella. Wasiu fún Títí ní breakfast ń jọ sí. Wọ́n gbé wọ́n gbà yẹn. Kí lorúkọ ọmọ tó máa ń ṣe kíní àwọn Yorùbá yẹn? Ẹ bá mi pè gẹ́ yẹn. Èèyàn kan níta ló máa dáná sáré. Wasiu mo ń jẹ́ sè. Ẹ̀rí tó máa ń ṣò èdè tó máa ń ṣò ẹja ni. Tọ́mọ láwọn ń ṣe seafood okro. Ó ní seafood sọnù. Wasiu mo ń jẹ́ sè. Wasiu ní ìdáwọn woman yìí. Àwọn lórí wọn ò pé. Ó kẹfẹ́ enjoy ara yín. Ẹ fẹ́ fẹsẹ̀ lẹ̀. Ẹ jí fẹ́ náà. Ẹ jí dọ́nà ọ̀kẹ́dẹ̀ gbójú shop and clean out ló ń pè. Kò sẹ́ni tó máa rọ́bìṣì yín sìn. Shop and clean out ló ń pè. Tẹ máa tún dóra yín tó tẹ máa bọ́ta tẹ máa ṣe. Dádì mi ẹ káàsán. Ọ̀nkú mi ẹ káàsán. Ẹ tí ìmọ̀rú ẹ̀rí ni. Ṣé dandan ni kọ́ ka yín mórí oko ni? Kí ló ń ṣàwọn small girls tó pé àwọn big girls yìí ná? Ṣé dandan ni kẹ́ fi Wasiu show off ni? Wasiu ní nǹkan tó fẹ́ offer yín. He has nothing to offer you. Get that into your skull. Mélòó, okay. Káṣẹ̀ sọ pé tó lóko lábẹ́ ń sìn. Ẹ sọ pé, okay, ó lóko. With Wasiu size, ẹ ti fojú bá ìnákólà sí nǹkan tó máa wà lábẹ́ ẹ̀nà. Àtòkó àtẹ̀pọ̀n. Bí Wasiu ṣe wà yẹn, kó mu pàrágà kó wá lọ́mọ bítàsì. Kò lè ṣe ju 1 round, 2 round gan bàbá mama ọ̀run ni. Kí wọ́n lè fi àjẹra yín fún? Are you dating him just because you want to do pepper them? Are you dating him just because you want to prove a point to your friends? Why are you all doing this? Why? Why tẹ́ ṣe ń ṣe báyìí? Ẹ wo rọ́pò. Ọ̀pá tí rin kan lè ó kànrun. Àtùpà pálọ̀. Àtùpà mi o, àtùpà mi. Àtùpà mi o, àtùpà mi. Ibo ni gbogbo àtùpà yẹn wà nsìn? Wà wá padà sọ bí Abẹ́òkúta. Ẹ wo jọ́ tí Wasiu ń ṣe party náà mi mọ̀ party kan tó ń ṣe tó ń wọnú hall. Wasiu is not a gentleman. Bí kò fẹ́ sọ̀rọ̀ ọjọ́ náà ẹ ti rántí. Wasiu ṣe kíní kan on stage. Ẹ ti rántí party yẹn. Wasiu ń bẹ lọ́wájú rọ́pò ń tẹ̀lé lẹ́yìn. Tí rọ́pò wọṣọ wedding bí ìpọ́n ọfẹ́ tún nìka ìṣe. Wasiu ń lọ́wájú ni. It doesn't work like that. Apẹ́kọ́ tó jẹun ń jẹ́ ìbàdẹ́. Wasiu náà ló kọrin. Ojú ẹni máa láàárí tó. Ojú ẹni máa láàárí ìyọnu. Rọ́pò. Ìwọ náà ti rí báyìí o. Normal guy tí ò lórúkọ. Ó wá pí ẹ̀yin obìnrin gan kẹfẹ́. Kó ṣàpọ́nlé yín.
kó gbé yín kó gẹ̀ yín ju gbogbo àwọn olórí burúkú celebrity tẹ́ fẹ́ máa fẹ́ lọ. Celebrity ò kì í náwó. Ẹ lọ bí àwọn tó ti dó wọn rí, wọn ò kì í náwó, mò ń sọ fún yín. Orúkọ lọ ní rókọlù náà ní. Ó dàbí ọbẹ̀ Elégùṣì sìn. Highest tó ń fóbìnrin is 100,000. Highest tẹ́lẹ́gùṣì fóbìnrin is 100,000. Ipò láìkẹ́ díẹ̀ dẹ̀ nìyẹn. 50,000 ló ń fún wọn. Ẹ wá rí bọ̀bọ̀ tí ò ní kankan, tí ò lórúkọ. Àwa tó sí yín. Ẹ máa ní. Ẹgbẹ́ dádì yín làwa ń fẹ́. Ìtàláwà. Ó mọ̀ pé bọ̀bọ̀ yẹn gan ló máa gbé ẹ délẹ̀ lérí. Ó mọ̀ bí bọ̀bọ̀ yẹn gan ló máa gbé ẹ débẹ̀. A máa ṣílẹ̀kùn mọ́tò fún yín. Diabo ló wà. Diamo tí jẹun mo dúró kájọ dé kájọ wá jẹ ni. Ẹ lọ fẹ́ Wàsíù. Ẹ lọ fẹ́ Wàsíù. Ojú ti roko ti rosa. Irú ìwẹ̀ wo lẹ fẹ́ wẹ̀ lójú ẹ̀? Irú ìdíwọ̀ bọ̀m̀bọ̀m wo lẹ fẹ́ ṣèkì lójú ẹ̀? Irú ọyàn wo lẹ fẹ́ gbé síta lójú ẹ̀? Irú fine girl wo ló tún fẹ́ dó tí ò tí dórí? Rọ́pò ó ṣe mistake. Láwọ ẹ̀ kò fomi lo breakfast ni. Tí ẹ kàn yá ju ti gbogbo èèyàn lọ ni. Because the love was not there. The chemistry was not there. The connection was not there. It is not natural. Ewé dẹ̀ máa ń sunko. Ìwọ ló mọ lẹ́dì tó tọ́ sójú dán tó lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ipò wa kọrin ní tòkú bàbá ẹ̀. So kò láwọ ẹ̀ kò fomi lo. Bí yàrá ẹnìkan tó ń tòsí ẹ lábẹ́kúta mẹ́ tó ń wò pé èmi ò ṣẹgbẹ́ ẹgbẹ́ dádì yín làwa ń fẹ́. Celebrity làwa ń fẹ́. Àwọn celeb yín ò náwó. Wọ́n believe pa àwọn lórúkọ. Orúkọ àwọn lẹ́yìn náà lẹ fi ń jẹ́ kó mọ̀ yín. I'm telling you for free now. Wọ́n ní owó tó fẹ́ ná fún yín kàkà bẹ́ẹ̀ gan. Àwọn ló máa tún gba ti yín. Àwọn ló máa tún gba ti yín. Èèyàn kan rá kíṣíkù ń sá sọpá kíṣíkù fẹ́ náwó. Àkíṣíkù. Tó yẹ pé ìyàwó ẹ̀ gan ló ń bọ̀. Ẹ má jẹ́ kó fi fine boy kó yín lómi ọbẹ̀ jẹ. Tó bá rẹ̀ tí ò fine, mú kó tọ́jú ẹ̀. Tó bá fi pé ẹni ní prospect tó lè bá mi kalẹ̀, mú kó tọ́jú ẹ̀ túṣe ẹ̀. Mi ṣe tí ò ní kankan lọ́pọlọ. Mi ṣe tí ò tiẹ̀ mọ̀ kankan sọ rárá o. Ṣùgbọ́n ẹ máa wá ọbẹ̀ tó ti sè tó lépo lórí. Ẹ wo Portable. Ó lè ní wèrè lọ́wọ́, ó lè má ní respect fóbìnrin. But gbogbo àwọn ọmọ ilẹ̀ tó ń dó ló fi wọ́n wọ̀n, ó dẹ̀ gba ọmọ. Tẹ́ bá wo Portable gan, ẹ rí pé ó máa ń jealous. Tó bá ti táwọn obìnrin bá ti ṣàṣemáṣe ó máa tá lára, ó máa bú wọn. But tí Portable yẹn bá wá kẹnu sí yín sìn, ẹ ní dá lóhùn. Ẹ ní kọ́ wọn bó ṣe rí onídọ̀tí ni. Ṣùgbọ́n ó ń ṣèkẹ́ òbò gan ju Wàsíù lọ. Ó ń ṣèkẹ́ obìnrin gan ju Wàsíù lọ. Listen, ladies watching me this afternoon. Never settle for any man that does not have respect for women. Never settle for men that does not have conscience. And know when to leave the stage. Only leave the stage when the music is still loud. I bet man so. Ọkùnrin wa máa fún ẹ latitude. Wàá máa ṣe bẹ́ẹ̀ tí ò rí. Wàá máa ní ẹ bá mi bẹ́ẹ̀ sórí ẹ burú ni. Ó mọ̀ pé ó máa ṣe yamayama ni. Agbóbìnrin wá sójú ẹ gan. So Rọ́pò, my advice to you is just, take it as it is. Rọ́pò, ìgbà tó ti fẹ́ Wàsíù ló ti jẹ́ kó mọ̀ pé this is gonna be right. It's gonna happen. Rọ́pò, tápò ní babaláwo tó sọ fún ẹ pé ìwọ ni last bus stop. Ó jẹ́ kó ti mọ̀. Bọ́lájí Bàsí àsọ̀nà. Ìjà ni Bọ́lájí Bàsí àbá Wàsíù jà. Ìjà ni Wàsíù bá Bọ́lájí Bàsí àjà. Ọ̀rẹ́ tó ti ń ṣe for years. Ìtorí obìnrin, kẹ́lẹ̀ mọ̀ pé Wàsíù kálọ̀sì gan. Ọ̀rẹ́ tó ti bá ṣe for years. Bọ́lájí mi Bàsí àmì o. Adùn ni mí o. Ọkọ búkì adùn ni mí o. Kí lẹ̀ ni Bọ́lájí Bàsí àsọ̀ngbà? Ó ní wọ́n máa yìí, yé máa fẹ́ àwọn ladies kó máa jù wọ́n sílẹ̀. Ó ní owó débi pé
ó sì lè kó gbogbo wọn pọ̀ tó bá tiẹ̀ fẹ́ wọn pọ̀ sínú ilé kan náà ó lè gbálé fún wọn kó dẹ̀ máa sì fẹ́ wọn àsọkùnrin wọ́n ètò yẹ pé tó bá ti ṣe tán pẹ̀lú wọn wàá jù wọ́n nù bí omi ìṣọwọ́ wàá dà wọ́n nù bí omi ìṣọwọ́ ò ní wẹ̀yìn wò mọ́ wàá tí wàá lọ gbé lórí búkú mi àwọn obìnrin yẹn ni ò síìkì. Justice for àwọn obìnrin tí Wàsíù ti fẹ́. Leave the stage when the vision is loud. God bless you. Rọ́pò. Ó ti lọ pé ọba Òjẹ̀bú Òde. Ìjà tó kọ́kọ́ ṣẹlẹ̀. Bàbá yẹn ló bá yín dá sí. Wàsíù dẹ̀ lè sọ no fún dádì yẹn ni. Ó manage yẹn ni. I will advise you, Rọ́pò. Pick your little things and excuse him. Paraventure. O lè ní lọ́ọ̀kì kó padà wá. Bí ó dẹ̀ padà wá. O ti gba kádà rẹ̀, o ti gbà yàn mú ẹni yẹn. Ẹlòmí ló tún rè lọ́wọ́lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n tó rè nìyẹn ṣá mo máa rẹ́ ní as olórí burúkú obìnrin because playboy ni Wàsíù ó lè ti 65 lóòótọ́ playboy ni he has no respect for anybody he doesn't love anybody he just wanna have fun he wanna have fun he will persuade you to marry him to settle down with him tell him no I just wanna have fun tell him no I just wanna have fun. Ẹ lọ fẹ́ Wàsíù. Ó dàbí kí ọmọ fẹ́ Dino kó máa fẹ́ Wàsíù. Kẹ́ sọ pé obìnrin kan máa bá wọn kalẹ̀. Ìjọ tó bá kú kí ẹ kọlù. Bẹ́ẹ̀ ni wọ́n máa pè tó máa fi connect hospital wọn tó máa wá gbé wọn. Ẹ mọ̀ ní. Ó dìgbẹ̀yìn kó tó yó lóko àdá wọn. Ó dìgbà tó bá wà lórí wheelchair àbí tó bá yàgbẹ́ sípò tó nídìí obìnrin tí Olúdẹkọ̀ sí bá fobìnrin ráre ni àbí tó bá fi àǹtí Jọkẹ́ ráre ni ẹ wò ó sì dádì mi Olúdẹkọ̀ wọ́n ní dementia Jọkẹ́ Silva is still there for him Wàsíù learn from Olúdẹkọ̀ kéré mọ́ Wàsíù ìgbà tó bá ń ṣe gbogbo orí burúkú tẹ̀ ń ṣe rádaràdà advice wo gẹlẹ́fẹ́ fáwọn ọmọ yín ọkùnrin pẹ̀lẹ́sẹ̀ yín tó dàbí post tó ń gbá fún bọ́ọ̀sì yẹn pẹ̀lú bọ́ọ̀lẹ̀gì yẹn èmi ò bú yín mò ń sọ̀rọ̀ ni o tẹ́bàdẹ̀ ni mo bú yín wà láyé ni ẹ lọ kọrin kẹfì bú mi mi kúkú ń wo yín mo kàn máa ń jó sórin yín ni. ẹ ní tìjú ni nǹkan tí ò dẹ̀ jẹ́ kí Wàsíù lẹ́yìn lẹ́sìn ni pé àwọn olórí burúkú obìnrin náà ni àwọn olórí burúkú obìnrin ni because kó tiẹ̀ tó fi rọ́pò lẹ́gàn kó tó fi títí nílẹ̀ kan àìmọye kíù tó ti wà tó fẹ́ do ẹ̀yọ́ lórí burúkú onídìí wíwọ́ obìnrin àwọn ṣòbò lábàṣà àwọn sẹ́ẹ̀tì Wùmí ọ̀pọ̀ òbò wọn lera wọn ò ní respect kò sẹ́ni tó ní kẹ́ má dóko ẹ má ṣì mí gbọ́ ẹ jidó ẹ má wá do ẹ fẹ́ jẹ́ kọ́ rí yín mọ́ orí yín burú ni mo sọ fún yín tí bá ń jẹṣẹ́ mi jẹṣẹ́ sí yo ṣùgbọ́n tí bá ń jẹ iṣẹ́ kankan they play lè mọṣẹ́ yẹn ṣé bí kan tiẹ̀ fẹ́ fi ẹ̀wọ̀n ni ó bá tiẹ̀ lówó jẹ́ ká ara máa jẹ́ṣẹ́ wa bẹ́yẹn ṣé bí fẹ́ fi ẹ̀wọ̀n ni ẹ ti sáré gbé sórí mo ń fẹ́ wá sí o ẹ ti dé patí kó ṣàmà kì í orí yín burú tẹ bá wọn ẹni tó bá kì í ẹ lè pa agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ kó ṣe rẹ́kọ̀dù fún yín àbí kẹgbẹ́ bàbá Mohbad kó ṣe rẹ́kọ̀dù fún yín kó máa kì í ń bẹ̀. mo ń bèrè ní sẹ́ Wàsíù mo ń challenge yín Kàrímọ́yà mi ń challenge ẹ Wàsíù mo ń challenge yín ẹ wọ fitted jeans mo fẹ́ wo weight oko yín gan mélòó lo kó yín gan ẹ wà àwọn tẹ́ ń gbé ẹ gbé size mélòó lo àwọn tẹ́ ẹ lè dówó kó wà comfortable mo lè bet ayé mi ẹ lè dówó kó wà comfortable àwọn mo challenge yín ẹ wọ fitted jeans gbogbo ala ti kókó Dino Melaye sí àmọ́ pé Dino Melaye nǹkan kì síbẹ̀ nǹkan tí Ìyábọ̀ ṣe fẹ́ filẹ̀ nìyẹn àmọ́ pé Dino Melaye nǹkan kì síbẹ̀ ọkọ Wàsíù mo challenge yín sẹ́ ẹ wọ ṣòkòtò kẹ́ ṣe rough packing mo fẹ́ wo nǹkan tó wà lábẹ́ yín. wọ́n ní láti sinẹ́ náà lè kọrin fún Wàsíù
Àbí nǹkan tí mo sọ yé yín? Ẹ dẹ̀ wá ń waste time ara yín, gbogbo yín ń ṣe yamayama. Ẹ máa jẹ́ kí Wasiu, ẹ̀yin fine girls, beautiful girls. Ẹ máa jẹ́ kí Wasiu kó máa ṣe yín yamayama. Please, we all need to talk to ourselves. You can date him. You can do whatever you want to do with him. But don't pronounce him. Don't pronounce him. I know you will be singing your praises. Oh, mama, fi yin kọrin bẹ́ẹ̀ tí ẹ sympathy yẹn. Oh, mama, fi yin kọrin. Tactics ni. It's called tactics. Gbogbo yín pé ẹ kàn pé ayé big girls ni. Ẹ ní common sense. It is called tactics. Ẹ ní síbẹ̀. Ṣé alpha one party ẹ ni? Ẹ mọ iye ọdún tó fi kí alpha ni. Omega ló kí ẹ, omega ló kí ẹ. Alpha ló kí ẹ, omega ló kí ẹ. Omega ló kí ẹ, omega ló kí ẹ. Alpha omega, òun ni omega. Alpha tó fẹ́ gbà yẹn ní alpha. Omega ló kí ẹ, omega ló kí ẹ. Ṣé jọjúmọ́ l'omega wà ń pàtí ẹ̀? Ṣàṣàngélé náà kọrin fún. Tẹ́ bá fẹ́ kọrin ẹ lọ bá Ṣàṣàngélé náà ó ti ṣàwo síta. Nonsense. Wàsíù sọ pé mo sọ fún ìgbà tẹ́ fẹ́ rọ́pò ńgbà ẹ̀. Mo ní tí n bá gbọ́ fẹ́. Ṣùgbọ́n rọ́pò fún mi lọ́rọ̀ sọ. Torí mo ń bá sọ ńgbà ẹ̀. Wọ́n sọ pé oúnjẹ lọ sí ẹ ni, ó fine jùlọ. Ṣé mo mọ̀ rí ni? Mo kàn sọ tèmi fún bí obìnrin ni náà. Ó lè jí Wàsíù dó náà, ẹ lè dóra yín, dandan kọ́ ni kẹ́ gbéra yín sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Kí ló kọ ẹ, kí ló kè mí? Kó máa dúró lòmí náà. Ìwọ gan ló máa pẹ́ lọ́wọ́ ẹ̀jù, ìwọ tó jẹ́ kọ́ mọ ẹmọ yẹn. Ìwọ tó jẹ́ kọ́ mọ ẹmọ yẹn, ó máa pẹ́ lọ́wọ́ ẹ̀. Rọ́pò, please do the needful. Don't start begging. Bó ṣe ń bẹ̀bẹ̀ yẹn nínú ṣe máa bí Wàsíù sí. Allow him to enjoy himself. Ẹ jẹ́ kó lọ enjoy. Ẹ jẹ́ kó lọ enjoy ṣẹ gbọ́. Ìyẹn bẹ́ẹ̀ yẹn torí mo tiẹ̀ fẹ́ wà drain ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀. Wàsíù, ẹ̀yin lẹ tún ní sọ́ọ̀bù ilé. Ẹ bọ́ síbí mi tí parí pẹ̀lú yín. Oníbó lẹ́gì sọnù. Ẹ bọ́ bí. Ẹ̀yin tẹ́ máa mú mi Naija pọ̀ tí ń bá wa mò ń bọ̀ o. Ẹ máa rí mi ní June. Naija mo ti fẹ́ wá ṣe birthday mi kí n tètè sọ fún gbogbo yín sìn. So ẹ tètè lọ máa competition kẹ́ wá mú ya yín o. Ìjọ́ tẹ́ bá ti lè mú afẹ́fẹ́ ni kẹ́ wá mú mi. June gangan mo ń bọ̀ Nàìjíríà mo ti sọ fún yín sìn. Ibẹ̀ mo ti fẹ́ wá ṣe birthday mi. Ṣé ń gbọ́ mi? Ìjọ́ tẹ́ bá ti mú afẹ́fẹ́, ìjọ́ ẹ̀ ni kẹ́ wá mú ya yín. Ẹ̀yin olórí burúkú. Wàsíù, ẹ̀yin náà lọ competition tí yín. Wàsíù ẹ bọ́ bí, ẹ̀yin ni second person tí mo fẹ́ bú. Mo fẹ́ bú yín sìn. Ẹ̀yin tẹ́ wo mi fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi gbọ́ nǹkan kan kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Kẹ́ bá mi confirm ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí. Nítorí mo ti jiyàn pé kò ń ṣe òótọ́ wọn parọ́ mọ́ Wàsíù ni. Mo ń bọ̀ o. Wọ́n gbé fídíò kan lánàá. Mo ò lè fi fídíò yẹn wọ̀nyí, ṣùgbọ́n ẹ máa gbọ́ voice yẹn sìn. Mo wá rí fídíò yẹn, mo ní kò jẹ́ bẹ́ẹ̀. Mo ní wọ́n parọ́ mọ́ Wàsíù ni. Ẹ bá mi pé Wàsíù ní Jẹ̀bú Òde. Mo ní wọ́n parọ́ mọ́ ni because tá bá sọ pé àwọn á change ní Nàìjíríà, change bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi àtẹ̀yin. Èèyàn kan ní BJ, why do you like to spoil my fast? Ẹ̀yin aláwẹ̀, ẹ̀mí àṣìkà lórúkọ Jésù, ẹ máa lọ. Ẹ̀yin aláwẹ̀, mi ti bàwẹ̀ jẹ́, mi ti bẹ̀rẹ̀, mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni. Mo yìí máa gbé yín débẹ̀. Ṣóyé yín, ẹ̀yin ṣáà hold on. Mo rí fídíò kan lánàá, bó ti jà fún Wàsíù dáadáa, mo ní kò ń ṣe Wàsíù. Mo ní Wàsíù tèmi mọ̀ yẹn, aláàánú èèyàn ni. Mo máa play fídíò yẹn sìn. Kẹ́ bá mi gbọ́, ká wá analyze ẹ̀. Ẹ jẹ́ kí n play. Ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, bàbá Ọ̀wàlà yìí. Mo ti réyàn tí làfíìtì máa yìí. Very, very clean man. Kí Wàsíù wá máa fìyà jẹrú àwọn bàbá báyìí. Wàsíù, ìkà ni yín. Ìkà ni yín. Ẹ wá bọ́ta ń jọ sí. Ẹ ń sun rárá. Kí Tinubu tún lù ṣe. Tí Tinubu ò bá túnṣe, ẹ̀yin ò lè túnṣe. Ìtúnṣe ìlú ó bẹ̀rẹ̀ láti bó ṣe tọ́jú àwọn wọ́kàsí ẹ̀. Ìtúnṣe ìlú ó bẹ̀rẹ̀ láti bí bó ṣe tọ́jú àwọn tó wà lára ǹdẹ. Ẹ̀yin olórí burúkú ìkà olówó yìí.
èèyàn máa sìn àsìngbà ni wọ́n ọ̀tọ̀ mo máa sọ fún yín ṣé rí gbogbo wọn fake ni wọ́n tẹ́ bá rí wọn lórí social media fake ni wọ́n nǹkan tí ó jọ àwọn tó ń bá wọn àwọn òṣìṣẹ́ wọn rí òun ló lọ yẹn ẹ jẹ́ kí n play kẹ́ máa gbọ́ ẹ jẹ́ kí n play fún yín bàbá tó ń fẹ́ sọ̀rọ̀ yìí sìn ó ti bá wà sí òṣìṣẹ́ fún 32 years ẹ máa gbọ́. ọjọ́ tá a bá fẹ́ kúrò wọ́n á fún yín ní pálí yín padà tẹ́ bá gba pálí ẹ̀ tẹ́ bá tún ti dé múríkàlà ń bí wọ́n á tún gba pálí ẹ̀ padà. so èmi dẹ̀rù pé wà nínú òfin nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni ọwọ́ ẹ̀ ló yẹ kó wà pálí mi tó ń bẹ lọ́dọ̀ àlàyé sí o tó mẹ́ta tí mi ò rí gbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. ṣé nǹkan tí mo sọ yẹ yín mo fẹ́ máa analyse ẹ̀ díẹ̀díẹ̀ ni ṣe rí bàbá tó ń sọ̀rọ̀ yìí ó ti bá wà sí òṣìṣẹ́ fún over 30 years ṣé ń gbọ́ mi ó ní táwọn bá ti ń travel lọ sílùú òyìnbó ó máa fáwọn pálí yẹn táwọn bá ti padà sí nàìjíríà ó máa gba pálí yẹn lọ́wọ́ àwọn baálé ilé ọkọ odindi bàbá oníbàbá kírú Wàsíù yẹ̀yẹ̀ṣẹ̀ máa gba pálí lọ́wọ́ wọn kó máa enslave wọn ó dẹ̀ ń kọrin jẹ́yìn oní kí Tinubu tún lò ṣe ṣé wọ́n ti tún lù ẹ ṣe ṣó ti tún lu ilé ẹ ṣe ṣó ti tún àwọn ọmọ tó ń bẹ kọrin ṣe Wàsíù mo ń sọ lẹ́ni pẹ̀lú fúnṣẹ́ sí mi kò sí nǹkan tẹ̀lé ṣe fún mi àdí kí gbogbo yín lọ parapọ̀ kẹ́ lọ competition ẹ̀ ní kúre ẹ lè kọrin fún mi o tẹ́ bá kọrin fún mi èmi náà ṣe àwo máa dá padà fún yín bàbá Mohbad ya Mohbad agbẹ́dẹ̀gbẹ́yọ̀ Portable gbogbo àwọn tó máa wà nínú àwo mi nìyẹn gbogbo àwọn báńdì tó máa jọ kọrin fún yín nìyẹn abájọ náà lára yín gbogbo àwọn Pasuma gbogbo àwọn ọmọ kékèké Lanre Tẹríba ó sìn gbogbo kọ́ńtíráàtì tẹ́ ń gbà lẹ́kọ̀ọ́ ẹ sọ pé kọ́ gbà nú ẹ̀ you are evil Wàsíù ó sọ gba gbogbo ẹnu mi mo ń bọ̀ TikTok ẹ ṣáà ó dọ̀nù. àwọn tó bá wà nínú báǹdì mi nìyẹn káwájọ máa kọrin òwe fúnra wa àwọn tó bá wà nínú báǹdì mi nìyẹn káwájọ máa kọrin òwe fúnra wa abẹ́ gbọ́ mi báwo ni àgbàlagbà èmi tí mo bí ń ṣe rí gan kí mú yàn wá sí lóyìnbó lẹ́yìn mo máa fún pálí ẹ̀ ní kó máa lọ Wàsíù well done Wàsíù ó ti mú page mi wálẹ̀ ẹ jẹ́ ká padà lọ ó ti mú TikTok wálẹ̀ ẹ ṣáà dúró ó ti mú TikTok yẹn wálẹ̀ ẹ dúró ó ti mú TikTok wálẹ̀ ẹ jẹ́ ká padà lọ Facebook ẹ hold on Facebook ẹ máa double tap o ẹ máa tap Wàsíù stop flagging. Ẹni sùúrù Facebook ẹ máa love and like wọ́n ti mú Wàsíù ti lọ mú TikTok mi wálẹ̀ ẹ lè mú TikTok wálẹ̀ ẹ lè bá yé mi wálẹ̀ ẹ dẹ̀ lè pa mí lẹ́nu mọ́ Wumi o lè lọ gbóbò bá Wàsíù o kẹjọ parapọ̀ wá bá mi jà àní tẹ́ ẹ̀ bá petition mi ti bá dẹ́kọ̀ gbogbo yín ò ní kúre Facebook ẹ máa love and like wọ́n ti mú TikTok wálẹ̀ ẹ jẹ́ ká dúró kọ́ come back. ẹ máa love and like Facebook wọ́n ti mú TikTok wálẹ̀ bóyá TikTok ẹ power tap ẹ lọ invite àwọn èèyàn Wàsíù ti mú TikTok mi wálẹ̀ mo ti padà wá ṣe ọmọ ẹ̀pọ̀ tọrọ bí ìsọkúsọ ni oya ẹ máa power tap Facebook ẹ má bínú o ẹ má bínú ẹ jẹ́ ká dúró dáwọn TikTok ṣe gbọ́ TikTok tá bá ti pé 100 máa bẹ̀rẹ̀ àti wọ 300 lórí TikTok tẹ́lẹ̀ but Uncle Wàsíù ti mú wálẹ̀ ṣé mo bú yín ni mi ṣáà ti bú yín ẹ̀yin ta èmi àti ìmájọ ṣe rẹ́kọ̀dù fúnra wa tẹ́ bá rí pé ìkìnìkan lè fẹ́ kọrin lè fẹ́ fi orin kíkọ ṣe rẹ́kọ̀dù fún mi tẹ́ bá ṣe ń kọ́ lèmi náà máa ṣe tèmi náà wèrè olórin náà máa jẹ́ leader group yẹn agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ láti snẹ́ ìyá Mohbad bàbá Mohbad ọmọ ayé náà wà ń bẹ
A máa jọ máa kọrin fúnra wa ni. Mo ṣẹ̀ṣẹ̀ padà ní Aunty Ebun. Mo ṣẹ̀ṣẹ̀ padà ní ó ti mú wálẹ̀. Wọ́n ti disconnect me. Mo ṣẹ̀ṣẹ̀ start life again ni. Okay. Ẹ jẹ́ ká continue. Màá sáré ṣe kó tó tún mú wálẹ̀ ṣe ti gbọ́. So màá play bàbá yẹn sìn. Màá wá analyze ṣe ti gbọ́. Ṣe ti gbọ́. Ẹ jẹ́ kí n play bàbá yẹn. Ọjọ́ tá bá fẹ́ kúrò, wọ́n á fún yín ní pálí yín padà. Tẹ́ bá gba pálí ẹ̀, tẹ́ bá tún ti dé Muritala ńbí, wọ́n á tún gba pálí ẹ̀ padà. So èmi dàrú pé wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni? Ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. Pálí mi tó ń bẹ lọ́dà láyé sí o tó mẹ́ta. Now, mo fẹ́ sọ nǹkan kan. Ṣẹ́rí tí Wàsíù bá wà ní tó bá wà ní abroad, tí Wàsíù bá gba pálí wọn, ó wà justified because kọ́má bá sá lọ. Ṣó ti yé yín? But báwo náà ṣe máa tún wà lẹ́kọ̀ọ́ tí Wàsíù máa gba pálí wọn? Wàsíù ní gbogbo power lẹ́kọ̀ọ́ náà. Wọn ò lè sá lọ náà. Bọ́ọ̀lù ṣe máa gbé pálí àgbàlagbà dání. Ẹ deprive wọn yẹn. That is called in health term. It is called deprivation of liberty. Ọkọ Wasiu Ayinde, amajo lọ kóòtù, amajo fi òyìnbó bá yé ara wa jẹ́ ni. In this country, it is called deprivation of liberty. Báwo lẹ ṣe máa gba pálí wọn ní Nàìjíríà? Ẹ ní gbogbo power ń bẹ̀rẹ̀ láti arrest wọn, láti mú wọn tó bá sá lọ. Ẹ lè gba pálí wọn bí lóòótọ́ kó má bá sá lọ because orí orúkọ yín lórúkọ wọn wà, kó má bà visa yín jẹ́. But Nigeria báwo lè ṣe máa gba pálí bàbá àgbàlagbà? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Nígbà tí mo ṣe máa ń sọ̀rọ̀, ẹni tó bá ti kúrò, lè gba pálí yín o. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Kí ló dé? I don't know. Kò sẹ́ni tó lọ tí ò ní padà. Tí ò ní padà. Àfi tó ń tọ̀ ń bá kú lóko. Hey! Ṣé ń gbọ́? Abájọ tó fẹ́ jẹ́ ká rí justice fún Mohbad. Ẹ gbọ́ nǹkan tó sọ. Bàbá yẹn ní kò sẹ́ni tó kúrò lọ́dọ̀ Wàsíù tí ò kí ń padà síbẹ̀. Ó náà fi tán bá kú. Ó ní kò sẹ́ni tó lọ sọ́dọ̀ Wàsíù tó kúrò lọ́dọ̀. Ó mà ṣe o. Ọlọ́run mà ló yọ Pẹ́sì Adémọ́ lókùn kẹ̀. Ọlọ́run mà ló yọ Pẹ́sì Adémọ́ lókùn kẹ̀. Àṣà lè sọ pé lè ń parọ́ mọ́. This is somebody tó bá Wàsíù ṣiṣẹ́ fún 30 years. Ẹ wá ní kóbìnrin pẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó ṣèrè òjèrè tí ò jèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ẹ wá ní kóbìnrin pẹ́ lọ́wọ́ ẹ̀. Wàsíù, this is called modern slavery. Modern slavery. Kò sẹ́ni tó lọ tí ò padà. Ṣé ọmọ ẹgbẹ́ nǹkan tí gbogbo wọn ò ṣe lè wá justice fún Mohbad ni? Because gbogbo wọn ló ń ṣe nǹkan tí Naira Marley ń ṣe yẹn. Gbogbo wọn ló mọ nǹkan tó ń ṣe lábẹ́ fún àwọn tó ń kọrin pẹ̀lú wọn. Ìkà ni gbogbo wọn. Ṣebí tí Naira Marley tí Mohbad la gbọ́ pé ó kú. Àìmọye tó bá ti kú lọ́wọ́ gbogbo wọn náà tá a gbọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ social media. Ṣé ẹ pé social media ló ń tún àṣírí gbogbo wọn? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọ̀rọ̀ ńlá ni. Tí Aláàjì bá gbọ́rọ̀ yìí, ó máa dàbí pé èmi ò ọdún ọba nìkan ní kẹ̀dá ọmọ abẹ̀rù. Ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn. Ikú yìí kí la máa ṣe ń jọkọ ní. Gbogbo náà. So kí la ń bẹ̀rù kú yẹn fún? Aláàjì pàdé wa lójú ọ̀nà. Ó dẹ̀ dá mọ́tò yẹn dúró. Ẹni ẹ̀ ń gbé mi lọ́sọ̀ọ́sùtù. Kí ló ṣẹlẹ̀? Ẹni ẹ̀ mo wá ń try láti ṣàlàyé fún ọ pé nǹkan bá ló ṣe mí. Ẹni ẹ̀ wá ní òun fẹ́ lọ mú mi rí GP. So doctor ni wọ́n ń tọ̀. Ó ń láti dá mi padà. Ó kàn sọ fún mi ni pé kí n bọ́lẹ̀ ní mọ́tò yẹn kí n ṣe kí ni? Pé kí n padà sílé. Inú lẹ́ ń dùn yìí. Ṣé story tí bàbá ẹ̀ sọ yẹn exactly Aunty Kenny? Wasiu Ayinde is abusing their fundamental rights. Nílùú tó ní ọba tó níjòyè. Ẹgbẹ́ ọ̀kan tí màá yìí sọ. Ó láwọn wá ṣeré nílùú òyìnbó ńgbà kan. Máa yí ìwà jẹ́ ẹni tó ní ọ̀sà. Wọ́n máa ní ọ̀sà. Ó léyàn kan wá gbé òun. Wọ́n fẹ́ gbé òun lọ sọ́dọ̀ GP. Sọ́dọ̀ GP. Tó máa prescribe ògùn tó máa fi wo ọ̀sà yẹn. Ó ní Wasiu wá pàdé àwọn nígbà táwọn tẹ́niyẹn ń gbé àwọn lọ. Ó ló wá dá mọ́tò yẹn dúró pé bo ló ń lọ. Ó ní àwọn sọ fún pé ó ń gbé àwọn lọ. Wasiu dẹ̀ mọ̀ pé ó ní ọ̀sà. Ṣẹ́gbọ́n nǹkan tó sọ. Ó ló ní kóun bọ́lẹ̀ ní mọ́tò kóun padà sílé.
Only up to today, òun yìí ní ọ̀sà yẹn. Kí ló tí Wàsíù tún ṣe fẹ́ jẹ́ kó jáde? Ẹ̀ǹtẹ̀ ti gbà pa ni wọn. Kí ló dé tẹ́ tún ṣe jẹ́ kó jáde? Wàsíù, abájọ lára yín náà. Ẹ rí bẹ́ ṣe rí bí ìgò Mates. Ṣé rí ẹ̀yin obìnrin? Tẹ́ bá ti rí ọkùnrin tó kúrú, ẹ má bínú ẹ̀yin ọkùnrin tó kúrú o. Ṣùgbọ́n ṣé ọkùnrin tó kúrú, I have a reservation for them. I'm sorry. Wàsíù, how can you be this callous? This is inhuman. Modern slave trade. And to Shogobi le don rekoni. Abogobi, gbogbo to ba sori bi to ba so pa kan. Oh no. Oh no. Abajo to sọ pé èyí tó wà lọ́dọ̀ ẹ̀sìn yẹn. Ọmọ ìmí ẹ ṣe máa ń jí ẹ lówó. Báwo lára ẹni tó ń sìn ẹ́ for years. Oni kó padà ẹni tó ń lu gángan fún ẹ. Tó bá padà tẹ́mi ẹ̀ bá bọ̀ sí ńkọ́ kò mà ṣe èyí tó kún ẹ tẹni bàjẹ́ òkun ẹ èrè kí ló jẹ́ fún ẹ Wàsíù tó fi gbogbo ilé ayé ṣọ̀rọ̀ tó kó lọ sọ́hun ó fi ti wígo kọ́gbọ́n ni ẹrú kọ́ làwọn people yìí without them there is no Wasiu Ayinde. I'm putting it to you this morning. Without these people, without your music, without your backup people, without the drummers, without the backup singers, without all the instrumentalists, there's nobody like Wasiu. Gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Tó bá ṣe lógun fún yín, Ọlọ́run kan wà tó ju gbogbo lógun lọ. You are evil. Wasiu Ayinde, you are evil. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ó ṣàyẹn ni mo ń nọ́ọ̀sì bí omi olómi. Èyí tí mo fi kúrò yìí, ìjà agbóni tó dẹ̀ lágbára gidi. Ogún ọdún èmi ó máa bẹ̀rẹ̀ sí calculate ẹ̀ láti ya 2022 yìí. Torí bá fọ́ mi tàbí nínú mi látàsìkò yìí lọ. Wasiu Ayinde, mi ò ní pariwo ẹlòmíì, ìwọ ni máa pariwo. Débẹ̀ ẹ bá mi wo 1990 sí 2022. That's 32 years. 32 years. Ṣẹgbọ́ 1990 ni bàbá ẹ̀ tí ń bá Wasiu ṣeré. 1990 títí di 2022 máa yí dẹ̀ sọ pé ìjà àgbòrò làwọn fi jà lòun fi lọ. Wasiu you are wicked. And tó ń sọ̀kò àṣìtádì pa ní ẹ. Èèyàn lò 32 years pẹ̀lú ẹ kò rí nǹkan kan mú lọlé. No achievement, no land. Wasiu. Ògùn ewé ẹ ti domi látẹni lọ. Ewé ẹ ti domi. Abẹ́ gbọ́mi ni. 32 years. 32 freaking years. Kéèyàn báyàn ṣiṣẹ́ kó má rí nǹkan kan gé níbẹ̀. Wasiu, and you are comfortable. Ó dẹ̀ bí àwọn ọmọ tiẹ̀, ó tiẹ̀ nání ọmọ náà. Tó bá nání ọmọ wá tọ́jú ọmọ lọ́mọ dáadáa. Ìkà ni ẹ́. Ìkà. Ìwọ gangan ni èṣù tó ń pè ní ká. You are wicked. I give no freaking fuck about you. You are evil. You are every definition of wickedness. You are every definition of evil. O de ma boniti e pàdé. Àdàbí tí ó bá ń ṣàwọn tó ń jẹ́ kó yẹn máa dùn ni. Àdàbí tí ó bá ń ṣàwọn tó ń dúró sẹ́yìn àwọn elégbè lẹ́yìn tó ń jẹ́ kó máa lọ kó máa rí ṣe ni. Àbájọ tóbìnrin kò gbélé ẹ̀dọ́jọ́ alẹ́ rí. Ìkà. Ẹ wo gbogbo owó tí Wasiu ń gbà látijọ́. Ẹ wo gbogbo owó tó ń gbà. Kò má lè invest fáwọn bàbá ẹ̀. Ó wá ní ó fẹ́ ṣoríire. Ó wá ń sunkún àbòsí ìjọsí kí Tinubu tún lù ṣe. Change kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi àti ẹ. Life mélòó ló ti impact Wasiu. Mi ìrẹ́ nìkan tó bọ́ta tó ní ẹ bá mi dúpẹ́ Wasiu ló ṣe lè fún mi. Ìgbà tó máa fún Bọ́lájí Bàsíà nílẹ̀, ó lọ fún nílẹ̀ níjẹ̀bú Òde ni. Gbẹ̀rígbẹ̀ níjẹ̀bú Òde ló ti fúnlẹ̀. Ó rí Lẹ́kí ńbẹ̀ kó fúnlẹ̀ ńbẹ̀. Ó rí 1000 fọ́ kó fúnlẹ̀ ńbẹ̀. Ó rí VI kó fúnlẹ̀ ńbẹ̀. Ọ̀rẹ́ tó ti ń bẹ jẹ tó ti ń bẹ mu látọdún yìí. Ìgbà tó máa fúnlẹ̀ Ìjẹ̀bú Òde níbi tó ti ń talẹ̀ 10,000 naira per plot. Ó tún wá gbé yẹn sórí social media. You are wicked. You are evil. Ìwọ dẹ̀ mọ̀ táwọn èèyàn gbà.
tó bá ti rówó bó ṣe máa bá ranjú nìyẹn ṣẹ́jú ẹ̀ ní àbẹ́jọ́ àwọn olórí burúkú tó ń ná bẹ́ẹ̀lì fún ẹ àwọn aláyé bàjẹ́ tó jẹ́ pé ayé ẹ̀ gan dájú tí wọ́n lọ. ẹ jẹ́ ká máa play lọ. so ẹ wá sọ pé ẹ achieve nǹkan kan. mi ò achieve o. ṣé ń gbọ́. ẹ ra lẹ́ ń bẹ̀. ṣe rí lò tá a gbé lọ́wọ́ ẹ̀ à ń fi búra sán. ẹni tó bá fi búra sán ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ ní ìdá òun rè ó sọ rè sọ́ńkọ̀bì amúnijẹun aláwọ̀ amúnidébi tẹ́lẹ̀ kan ò dé rí wọn ò gbọ́dọ̀ fi kíní ìbúra fún èèyàn kan igi ajére o tí wọn bá parọ́ pẹ̀lú ẹ̀ bó ṣe wà yìí ìgbẹ̀yìn ayé ń tọ̀wọ́ lè dà ó ṣòro láti fi búra. ẹ̀sùn pé achieve nǹkan kan. tó bá jẹ́ pé nǹkan míì wà tá a tún lè pè pé ó worst orúkọ míì wà tá a lè fún categorically mo ń sọ fún pé ó worst. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni o. wáyé tó fi wáyé iṣẹ́ alájí burú bẹ́ẹ̀. alájí táwọn wò tó máa ń wò lórí stage tó máa ń jó tó máa ń ṣe alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìtàlẹ̀ yìí ń rí ẹ̀ nínú ilé. bẹ́ẹ̀ni ṣe gbọ́ 32 years wọ́n ní ṣé bàbá yẹn nílẹ̀ bàbá yẹn sọ pé òun ò nílẹ̀ kankan 32 years kéèyàn báyọ̀ ṣiṣẹ́ 32 years kó má achieve anything. Wasiu is a greedy bastard ni Wasiu. ẹ wo gbogbo nǹkan tó lọ ṣe sí Ìjẹ̀bú Òde yẹn kí ló máa kọ́ ọ̀sẹ̀ kó mú nínú ibẹ̀ yẹn kó kọ́lé kó kọ́ bọ́ngálò kó fún àwọn ọmọ tó ń lùlù fún ẹjọ́ ẹ bá mi power tap Wasiu ṣòfẹ́ gbé you are so greedy ó lè ní ẹ lọ́wọ́ gbogbo àwọn ọmọ kéékèèké tó máa ń pọ́nlé náà àwọn Láre Tẹríba ó sì títí ìyẹn orí kan ṣe kan dọjọ́ èní. ṣòfẹ́ lòun ò gba contract lọ́wọ́ àwọn Tinubu ni àtọ́jú tó ti kọrin fún APC ṣé kò gba contract ni tó bá fún gbogbo àwọn ọmọ kéékèèké tó ń kọrin tó ń pọ́nlé yẹn ṣó pọ̀ jù ni Pasuma ò jèrè ẹ̀ Atóríṣe ò jèrè ẹ̀. ẹ wo bí tí Wasiu lọ kó tẹ́ẹ̀lì sí tó ní kí wọ́n máa san 30 million registration fee mo ń sọ fún yín sìn tó bá gbé estate yẹn tó kọ́ bọ́ngálò fún gbogbo àwọn boys àwọn bàbá mi kó tiẹ̀ sọ pé kó fi ṣe thank you ipe torí ẹ di ilé mi mú látijọ́ ẹ̀ ṣó pọ̀ jù ni. ẹ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ ẹlòmíì gan wọ́ọ̀kà ẹ̀ ò tí ì ṣe ju ọdún kan lọ the fact pé àwọn wọ́ọ̀kà yẹn lóyà sí ó ti kọ́lé fún wọn ó ti rán àwọn ọmọ lọ sí school. Wasiu you are evil tó bá rẹ́ni sọ fún ẹ ó gba gbogbo ẹnu tèmi mò ń bọ̀ ní June ṣe sí Nàìjíríà gbogbo yẹn lọ gbé petition yín wá ẹ ní kúre ìjọ tẹ bá ti ń kọ petition yẹn báyìí ikú gbóná ló máa gbogbo yẹn máa ṣọ́kú ni. ìkàmà ni máa yí o onísífùdù sọnù mò ń sọ níṣẹ́ bàbá ẹ̀ láwọn ò nílẹ̀ dépòdépò àwọn bá kọ́lé 32 years kó tiẹ̀ má fún gbogbo àwọn ọmọ tó ń bẹ ṣiṣẹ́ kàn pick àwọn tó ti pẹ́ lọ́dọ̀ ẹ̀ 32 years 32 good years Wasiu you are evil ó gba gbogbo ẹnu mi you are evil you are heartless you have no conscience. Wasiu, you have sold your conscience to the devil. How dare you? Èèyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́ 32 years. Tó bá ṣiṣẹ́ pẹ̀lú òyìnbó ní 32 years nílùú yìí, gratuity tó máa gbà. Nǹkan tó máa gbà. Woman kan ó máa retire níbi iṣẹ́ wa. Níbi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́, ó máa retire lọ́dún yìí. Owó tí ibi iṣẹ́ máa fún lásán pé ó ti lò 35 years tí ẹnìyẹn lò. Owó tí ibiṣẹ́ máa fún tí gbogbo wa ti ń gbọ́ ibiṣẹ́ máa fún ní £120,000 ipe thank you every 5 years níbiṣẹ́ wa máa ń fún wa lówó pé àti pé 5 years níbiṣẹ́ wọ́n máa fún wa kò ń ṣe owó pé owó oṣù o wọ́n máa fún wa ní owó kìsí pé o ṣepo ti lọ́dún márùn níbiṣẹ́ tó bá tún di 10 years wọ́n á tún fún wa tó bá tún di 15 years obìnrin ti ṣe 35 good freaking years pẹ̀lú ibiṣẹ́ mi 120,000 kò sí pension ẹ o ó yìí máa gba pension ìjọba ó yìí máa gba pension o wọ́n fún pé o ṣe polo 35 years pẹ̀lú ilé iṣẹ́ £120,000
ká má wá sọ ẹni tó lò 32 years kò rí nǹkan kan mú kúrò ńbẹ̀ kàkà kó kúrò ńbẹ̀ láyọ̀ gan ìjà ló fi kúrò ó dẹ̀ ti ń sọ́ọ̀sì ó ní Tinubu bá òun kọ́ mú Wàsíù ó ní tóun bá kú kọ́ mú Wàsíù Wàsíù orí burúkú ló ń ṣe tó bá mọ̀ ó gba gbogbo ẹnu mi bọ́sítà kọkọrin fún mi èmi náà ti lọ́mọ orin ìyá Mohbad bàbá Mohbad Portable agbẹ́dẹ̀gbẹ́yọ̀ láti snẹ́ àtẹ̀mí a máa ṣàwó fún ẹ èmi náà ti ní band Ọlámídé ló máa bá wa compose tó bá ń kọrin fún mi máa kọrin fún ẹ padà ni a máa dá padà fún wa ni èmi ò rán yín níṣẹ́ ṣé mi wo kẹ́kì mi ni mi ti ẹ̀ lè pè yín náà tí bá ń kọrin tí bá fẹ́ ṣe nǹkan mi lè pè yín Ajídára tó máa ń kọrin bí bàbá rà ó ti tó mi àṣejù ni Wàsíù Àyìndé Ajídára ti tó mi abájọ náà wọ́n ti sọ kò sẹ́ni tó náwó fún yín tó ní lárí láyé ẹ lọ wo gbogbo wọn Adébẹ́ndẹ̀ mi o òyóyó ó fowó pìtàn láyé ẹ̀ ni ẹwẹ̀ tó wà ní skindus àbí kí ló ń pè bẹ́yẹn ó ń sáré ló fẹ́ lọ gbówó ńlé orí kú he ni kò sẹ́ni tó náwó fún yín tó ṣoríire mọ́ kádàrá wọn máa ń padà sáìdá ni Ṣínà Pẹ́ládé ní ó náwó fún yín ọ̀sọ́kòrú kan lọ yọ kúrò ní ọ̀dọ́rẹ́bù ọmọ tó ti ń fojú wo mínísítà ṣé kò ṣe dáadáa nínú constituency ẹ̀ ni kò sẹ́ni tó náwó fún yín sẹ́ tọ́nù ẹ̀ yọrí sí rere ẹ lọ bá mi ka gbogbo wọn ẹ lọ wo gbogbo àwọn tó ti náwó fún èwo ló kù ẹ Túndé Tùndàpá kò sẹ́ni tó náwó fún wọn tó ṣoríire ẹ dẹ̀ máa wo gbogbo wọn ṣàṣàlẹ̀ tó Àtóyègbé ẹ lọ àwọn Àtóyègbé kò sẹ́ni tó náwó fún wọn sẹ́ wọ́n máa ń dẹjọ́ arílẹ̀ ni ó máa ń ní jù wọ́n lọ ni. Àṣejù ni Wàsíù Àyìndé Ajídára ti tó mi lè pè yín kẹ́kì mi. You can imagine báwo lèèyàn ṣe máa báyọ̀ ṣiṣẹ́ fún 32 years ẹgbọ́n kan tí bàbá yẹn sọ ni bàbá yẹn ní inú ẹ̀rù làwọn ti máa ń ṣiṣẹ́ ẹ̀rù má bà ó dẹ̀ máa ń ṣe lóòótọ́ wọ́n nígbà mi báyìí á fún àwọn bàbá yẹn létí ni á fún wọn lẹ́sẹ̀ẹ́ very wicked man enslaving people in this modern day ó rí gángan wọ bàbá yìí ni bàbá yìí á lu gángan lójú oorun gan tó bá tẹ̀ wá lọ sí skul gan tó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn bọ́ ṣe ń lu gángan ṣé kò ti ní mèkì ẹ̀ láyé ẹ̀ ó wá sí ẹ̀ fódìdí 32 years abájọ náà tí kò gbé kan náà àwọn ọmọ yín ewé tá bá fi ṣe fún yàn lọ máa fi san fún yàn padà you are heartless because tẹ́ bá dání ẹ máa rò pé nǹkan tí mò ń ṣe ọjọ́ iwájú àwọn ọmọ mi ni o ṣùgbọ́n you are selfish you are self-centered àfẹ̀mí ìmọ̀tara ẹni nìkan ló wà lára yín tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo owó tó máa ná fún yín wọ́n ná dọ́là wọ́n ná pounds wọ́n ná yen wọ́n ná Dutch wọ́n ná náírà kẹ́mẹ́ lè ṣe àwọn bàbá yẹn dẹ̀ fojú rí gbogbo owó yìí every weekend ibi tó wá ṣe dancing ibi tí Wàsíù yìí náà ń dancing àti wá wí tó sọ pé òun ṣe birthday shout out ó tún lè fi birthday shout out sílẹ̀ fún àwọn atóríṣe ó lè fi birthday shout out sílẹ̀ fún àwọn Pasuma ó tún fẹ́ gba birthday shout out mọ́ ọ lọ́wọ́ àṣejù ní birthday shout out Wàsíù shout out agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ti tó mi. àwọn náà Olúgbénjọ́ ló ṣe birthday shout out àwọn Ṣódẹ̀kì ló ṣe birthday shout out ó tún fi yẹn lẹ̀ fún wọn mọ́ ó wá lọ ṣe ṣíà kan ó dàbí àwọn babaláwo lórí ṣíà yẹn ó lóun ṣe birthday shout out tún sì kọ́ tí wọ́n máa ṣe birthday shout out ìbá ṣéǹdì táwọn èèyàn tún lọ ń pín fáwọn àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ ó tún fẹ́ gba gbogbo ẹ̀ very greedy man onírò sọnù ṣèbóyè tó fi yín jẹ náà ṣèbá mọ bó ṣe jẹ political kan ṣèbí Tinubu ló lọ bá bàbá yẹn tó ní kó fi yín jẹ ṣé ẹ̀yin lóye tọ́ sí ni ẹ̀yin lóye tọ́ sí ni àwọn tó ń wò yín náà rìn àwọn tó yẹ kó yẹ pé igi ló yẹ kó fi jálẹ̀ kẹsẹ̀ yín yẹn kó fàrọ̀ burúkú tẹ̀rù yẹn mọ́ yín lára kó yẹ pé bọ́ksà pátá lásán ló bá kú ni tẹ̀lé bá gbẹ́ pọ̀ kiri Ìjẹ̀bú Òde. Rádaràdà tàbá wí tán sí afẹ́ kọjá ìyá lóun náà fẹ́ ṣe sínétọ̀
kí ṣe lè ṣẹlẹ̀ Nàìjíríà. Má yín make owó náà. Ẹ gbàgbé bó ṣe happen. Èrè kí ló jẹ́ fún Wàsíù tó jèrè gbogbo nǹkan bẹ́ẹ̀ tó sọlé ayé nù. Ṣó fẹ́ kó lọ sọ́run ni. Gbogbo nǹkan tó fi ṣe resort ìsọnù resort òfò. Òun kan náà ló ṣe bakery, òun kan náà ló ṣe tí à ń kan fi sọnù. Very greedy gbogbo nǹkan ló fẹ́ ṣe. Ó dẹ̀ kan gbogbo ilẹ̀ yẹn. Ó dẹ̀ rántí pé àwọn kan wà ńbẹ̀. Àwọn tó ti ń sìn látijọ́, àwọn asìngbà ẹ̀ wà ńbẹ̀. Wọ́n sìn ẹ́. They have nothing to show for it. You are wicked. Karimo, ya mi challenge ye. Wàsíù, I'm challenging you. Èyí tó bá ti ràn lọ́wọ́ rí nínú àwọn ọmọ ẹ̀yẹn, mo fẹ́ kó bọ́ta kó sọ. Kí lorúkọ blogger yẹn náà? Mo fẹ́ rántí blogger yẹn, ẹ ṣáà hold on. Kó lọ pé blogger yẹn kó wá debunk fún. Ìyẹn ìtọ́rọ́gbà Wàsíù ti fún ẹ bọ́ńdù olórí burúkú kan. Ó ṣubú sílẹ̀ ńjọ́ yẹn bẹ́ẹ̀ tí ò rówó rí. Kí lorúkọ blogger tó wà lórí Instagram yẹn? Ẹ jẹ́ lọ wá blogger yẹn. Ti gbàgbé orúkọ blogger yẹn sí. Mo bọ́ ẹ ṣáà ní sùúrù. Kí lorúkọ blogger yẹn náà? Abíọ́lá Oríṣílé. Abíọ́lá Oríṣílé lè bọ́ta kó wá debunk o. Ẹ̀yin ìka burúkú. Báwo lèèyàn ṣe máa sìyàn fún 32 years? Àwa gan tá jẹ́ nǹkan kan tó jẹ́ pé Ọlọ́run la fẹ̀yìntì. Mi ti lè evil bẹ́ẹ̀ yẹn lẹ́dàá tèmi ò ní jẹ́. Bàbá mi ò fi yẹn tọ́ wa rárá. Àánú ló fi mo sọ fún pé daddy mi ní church 99% àwọn tó ń gbé ní church wa mọ̀ wọ́n rí, daddy ò mọ̀ wọ́n rí. Ó shelter àwọn, ó ń feed wọn, ó rán wọn lọ sí school. Bó ṣe jẹ́ kó rí nìyẹn. Ìtorí àtúbọ̀tán orí àánú yẹn làwa náà rí gbà lẹ́ni náà. Ká bá wa sọ ká Wàsíù yìí. Ṣó tiẹ̀ mọ iye ọmọ tó bí ni, ṣó náà ni wọ́n ní. Èèyàn bá yín ṣiṣẹ́ fún 32 years. Ìlú iṣẹ́ bàbá yẹn, bàbá tó kọlà yẹn, á ti máa wà lórí bí 100,000, 110,000 pounds bó ṣe fẹ́ fi ṣẹlẹ̀ yẹn. Òyìnbó dẹ̀ tún máa fún ẹ card, wọ́n máa fún ẹ flower, wọ́n máa sọ thank you, wọ́n máa ṣe party fún ẹ gan if possible. Who the hell do you think you are, Wàsíù? Ó wá ń kọrin jọ yẹn change. Ẹ ṣe change olórí burúkú kiri. Ẹ̀yin aláyé bàjẹ́ dédé. Ẹ̀yin tẹ́ wá change. Ẹ lọ sí motor park kẹ́ lọ gba change ńbẹ̀. Until tẹ́ bá change fún ara yín. Tẹ́ bá treat àwọn tó ṣiṣẹ́ fún yín. Tẹ́ bá ń ṣe àwọn tó ṣiṣẹ́ fún yín. Tẹ́ bá ń ṣe wọ́n bí ẹrú Nàìjíríà. Until gba yín lọ́n lè gbàdúrà. A lot of things lẹ ti ṣe Nàìjíríà yẹn. Tọ́lọ́ fi ń kẹ̀yìn sí. Irú wa Wàsíù gan. Ó tó kọ́ ló ń kẹ̀yìn sí wọn ní gbogbo Ìjẹ̀bú Òde. Báwo ni yàn ṣe máa wà téèyàn máa sìn fún 32 years? Bàbá yẹn kò ní ṣe bàbá yẹn nìkan. Ẹ lọ wo náà, ẹ lè rí young boy. Kéèsì ẹlẹ́nu wíwọ́ bí apá ẹja. Ẹlẹ́kẹ̀ẹ́ ṣìkìṣìkì bí ìgbà tó fi ṣíkìn wíńgì kí ẹ sì sẹ́kẹ̀. Mo mọ̀ pé kéèsì yẹn náà ọ̀bọ̀ ńlá àgùn irun ara ẹ̀ ni ò jẹ́ ká mọ̀. Ìyẹn ò dẹ̀ lè tètè lọ́bọ̀rọ̀. Ṣé ẹ pé gbogbo dọ́là tó máa ná gbogbo owó kéèsì yẹn máa ń jí sápò ntì ẹ̀. Àbájọ náà, ẹ wo Pẹ́sì Olúmọ̀kún náà. Kí bọ̀dá yẹn tó dẹni tó relocate lọ sí Amẹ́ríkà. Pẹ́sì ṣáà ṣiṣẹ́ fún. Àríkọ̀ṣe kan náà ni. Kéèsì, ó jẹ́ jí nǹkan tí wọ́n máa jí tiẹ̀, àparí. Àfi kó máa rẹ́rìn burúkú lẹ́yìn Wàsíù. Àwọn partner in crime. Kéèsì nìkan ni young boy tó ń ṣiṣẹ́ fún Wàsíù. Ẹ lọ wo gbogbo wọn. Àwọn bàbá àgbàlagbà tó lè intimidate, tó lè cheat, tó lè halẹ̀ mọ́. Tó bá bí ẹ̀dá Wàsíù, Kàkímọ́yá mi challenge ẹ. Wàsíù tó bá bí ẹ̀dá mo challenge ẹ. Lọ gba young boy kó wá ṣiṣẹ́ fún ẹ. Wọ́n á jẹ ojú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n á jẹ ojú ẹ kò sí nǹkan tó máa ṣe. Àwọn bàbá ayé àtijọ́ yẹn náà ló lè máa lò. Àwọn bàbá ayé ìgbà tó dẹ́sẹ̀ lẹ́sẹ̀ àsílẹ̀. Àwọn bàbá ayé ìgbà 1947. Wọ́n á lọ pé ọmọ YouTube kan sìn. Wọ́n á jẹ ojú ẹ life ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ayé social media láwa. Very arrogant idiot. Abíọ́lá Oríṣílé jẹ́ kó rí tiẹ̀ pé tó bá bí ẹ̀dá wọ́n challenge nǹkan tí mo sọ kí wá drag ìyá ẹ̀ lórí social media. Ṣé wọ́n pè ṣẹ̀ṣẹ̀ bímọ ni? Mo dẹ̀ like ẹ̀ torí òun ṣe ẹni tó ṣe jọ̀gbọ̀n. Ṣùgbọ́n má enough of nonsense tó máa debunk nǹkan fún Wàsíù yẹn. Tó bá fún wọn ní 250,000 tó fẹ́ parẹ́ sórí stage ìjọ náà tó ṣubú. Ìwọ mọ̀ pé bó ṣe ṣubú yẹn cholesterol lè lọ sọ fún ẹ kó má dìde mọ́.
Abiola Oríṣìlẹ̀ Wàsíù gbé bẹ́ẹ̀lì 200,000 fẹ́ èmi ti fún yàn ní 1 million mo ti fún yàn ní half a million rí náà ó wá gbé 250,000 fẹ́ ó fẹ́ fún ẹ náà kò fún ẹ lẹ́yìn ó fún ẹ kí gbogbo ayé lè rí kán máa gbé kiri kò dẹ̀ trend náà báyìí ó wá kàkà kó kúnlẹ̀ kó dúpẹ́ ó wá sùn sílẹ̀ ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó mi yìí ń yọ lọ́yún ẹ Abiola Oríṣìlẹ̀ ó lè wá dìbọ́ǹkì nǹkan tẹ́mi sọ yìí kò tún gbé fọ́tò sí kò sọ pé rọ́ ló ń pamọ́ ẹ̀yin tẹ́ ń bá ti ẹ̀jẹ̀ náà ní tẹ́ ẹ̀jẹ̀ kó change báwo ni wọ́n ṣe máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún 32 years ṣé 32 years wá kéré nínú ayé ni àbí 32 years na mọ́ínmọ́ín orí yìí burú sá ẹ̀yìn ìka burúkú èèyàn kan sọ pé jẹ̀bú láwọn gbogbo ìjẹ̀bú kọ́ ló láwọn eléyìí ò ṣọ̀rọ̀ àwọn Wasiu is evil is selfish is self-centered let's call a spade tàbáwí a máa kú tàbáwí ọ̀hún la máa lọ I don't freaking care ṣé mo fẹ́ wá bẹ́ẹ̀ kọ́ wá kọrin fún ní pàtí mi ni ìwọ tó ti di pure water yìí ta ló ti fẹ́ pè ẹ́ bí ilé pé sí pàtí mi àpọ́n Ajídára ti tó mi àṣejù ni Wasiu Àyìndé kó wá kọrin pàtí mi Ajídára ti tó mi mo like orin bàbá àràjù gbogbo òṣì orin ẹ̀yẹ lọ kí ló ń kọ náà gan ìwọ tó ti tọ́ nǹkan látọ́ yẹ pé o ti sọ pé kò sẹ́ni tó lè gbóhùn ẹ̀ tó ò ní jó sí ogun kan lẹ ṣe bẹ́ẹ̀ fi nǹkan tí nínà àwọn ìtọ́ wọn pè ní consistent Fuji man he has been singing for years he's still consistent consistency náà ni ẹwà àwọn atóríṣe kò síbi tátóríṣe ti rí atóríṣe ó lè dọ̀bálẹ̀ nínú omi nínú òjò nínú ẹ̀rùn ó máa yí ńlẹ̀ ni àpọ́nlé ni ìyẹn dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ bí yóò máa náwó contract kan sóhun kò fọmọ yẹn lọ́wọ́ sókè ó ní ọ̀la ò kì í yá tá a bá rẹ́ni bá là Wàsíù àwọn ọmọ kéékèèké tó ń tẹ̀lé yìí wọ́n rí ẹ bá là ṣùgbọ́n ọ̀fọ̀ náà làwọn wọn you are selfish ó dàbí ìgò màtẹ́sì bólẹ̀gì wọn bíi post Real Madrid tí Wàsíù nìyẹn ta lẹ́jọ́ kù fún báyìí ẹjẹ́ ń wò ta lẹ́jọ́ kù fún ẹjẹ́ ń wò ẹni sùúrù kí ló ń pa yín lẹ́rìn mi máa tí bínú ọ̀la máa ṣe fún ìṣò a máa wẹ̀ máa gbójú síta kí gbogbo wọn wá wojú mi àwọn tó fẹ́ competition kan wá wojú mi kan lọ competition I'm coming home before the 10th either 10th on or before 10th of June I'll be in Nigeria gbogbo ẹ̀yin lovers mi worldwide máa sọ bí tá ti máa pàdé mo fẹ́ wá ṣe nǹkan Naija ni ó wá bọ́ sí time birthday mi so máa kúkú ṣe Nigeria ṣé gbọ́ ẹ lọ competition o gbogbo ẹ̀yin tí mo ti ń comfort kákọ́sì kan náà ni gbogbo yín wà ẹ ní ṣoríire tẹ bá tójọ́ yẹn gan kẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ máa filẹ̀ ṣaṣọbúra ìjọ tẹ bá ti ń rò pé fẹ́ wá attack mi àbẹ fẹ́ ṣe competition ẹ máa filẹ̀ ṣaṣọbúra ni àbó lórí burúkú ni tẹ bá fẹ́ jẹ́ kọ́ bu yẹn má wá sórí social media orí yín burú ṣé mi jọ rọ́pò ni àbí mi jọ Alfatia ẹ ń ṣèrè on or before 10th of June I'll be in Nigeria my birthday is 14th of June and last king we will do meet and greet now èmi tó yẹ pé máa wọ airport Èkó yẹn báyìí ìlú gan ló máa fi pàdé mi dandan bàbá onílù ìgan bàbá gángan yìí máa lọ gbé ńjọ́ náà kó wá ìlú gángan fún mi dandan wọ́n máa tẹ́ red carpet gan fún mi dandan tó bá bí ìyá láyà yín dá ùdẹ́yìn tó bá bí ìyá láyà yín dá ẹ wá pàdé mi ní airport ẹ lè ṣerú ẹ̀ mọ́ bàbá onígọ̀gọ̀ ẹ̀ máa employ Ajídára bá mi gba bàbá onígọ̀gọ̀ ẹ̀ kó máa lùlù fún ẹ mo pa láṣẹ ni mo dá lábàá Ajídára kí ni kẹta ta sọ ná ẹ jẹ́ kí n wò kẹta ẹ ṣáà hold on síbẹ̀ yẹn máa tó bọ́ sí kẹta ó tiẹ̀ ti rẹ̀ mí gan á rẹ̀ mí ẹjọ́ wẹ́wẹ́ náà ni àfi bí àfiṣe mo ń bọ̀ ìkẹta ni this wèrè
ẹ bá mi pé gist lover àti Ìyábọ̀ Òjó kó wá síbí báyìí. Ẹ bá ń pè wọ́n kó wá síbí báyìí. Sherry, wọ́n máa sọ pé ó jọ gàtè, kò jọ gàtè, ó fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn. Jehovah bear me witness. I have nothing against Ìyábọ̀. But Sherry, mi ò lè gbogbo yẹn tí mo system mi. Ipe ojo re mi, ìyẹn sọ pé kí n má sọ tọrọ fún ẹ. I say it as it is. I don't mince words. I don't say pé má jẹ́ kí n sọ kó má bá bínú. En tó bá má bínú kó bínú, en ṣọlọ́run mi. Mo máa sọ kíní yẹn. Ọlọ́run ò ní fi àtijọ́ àti mú wá síbi tó le. En ṣọlọ́run mi. Ẹ mọ̀ àwọn tó kú gan tó jẹ́ pé wọ́n pè wọ́n kó kú lórí òótọ́ gan ju kó wá kú ọ̀rọ̀ jọ lórí irọ́. Am I communicating? So, I want you all to be having a clue of the kind of person I am. I'm a fearless lion. I'm an Ilaje lady, Ondo Ilaje to be precise. We say it as it is. We don't mince words. We don't beat around the bush. We fear nobody except God. So this is me. When I come for you, that doesn't mean I hate you. I'm just telling you the truth. Because many people all look away ni. Abiko yin kò sense ó jẹ́ ká bá sotoro. Ṣé nǹkan tí mo sọ? Ó yé yín. So that is why I come out to say it. I say it and I dare the consequence. Ṣé nǹkan tí mo sọ yé yín? So that is me. I have nothing against Ìyábọ̀. Am I communicating? So the fact pé mo ń sọ̀rọ̀ ẹ sọ pé mo hate. Ṣé nǹkan tí mo sọ yé yín? Now ẹ jẹ́ ká máa sọ lọ. Ọ̀rọ̀ gist lover ni mo fẹ́ sọ lọ́sàn yìí. Ṣé gbogbo yín rántí pé mo ti sọ statement yẹn rí pé ṣé rí gist lover ti tẹ́lẹ̀ ó ti dùbúlẹ̀ àìsàn. Gist lover ti tẹ́lẹ̀ òun kọ́ ni gist lover ìsìn. Èèyàn kan dẹ̀ kan ló ń rànú gist lover yẹn sìn. Àwọn mẹ́rin ni mo ti sọ fún Ìyábọ̀ wà ńbẹ̀ tó díké wà ńbẹ̀. Àwọn méjì tó kù mi mọ̀ wọ́n. Ìkọ́nú àwọn méjì tó kù yẹn ni ghost yẹn tá a mọ̀ yẹn. Ṣó ti yẹn àwọn mẹ́rin ló operate. Now kí ni mo fẹ́ fàyọ? Ṣé rántí pé gist lover yìí ńgbà kan ó ń come for Ìyábọ̀. Ṣé nígbà tó ń come for Ìyábọ̀ yẹn ṣé ń gbọ́ mi? Kò mọ̀ Ìyábọ̀ rí ńgbà yẹn gist lover tó ti fẹ́ kú yẹn ni tó wà ní dùbúlẹ̀ àìsàn. Ìyẹn nìyẹn. Kí ni wọ́n fẹ́ fàyọ? Ọ̀rọ̀ Kiss Daniel mo fẹ́ sọ. Wọ́n ní beans wọ́n ní rice wọ́n nọ̀mọ̀ wọn ká ṣàkójọ yẹ̀yẹ̀yẹ̀ hananana alhamdulillah owó mi pọ̀ dáadáa ọmọdé wá gbowó sáré wá kí n tó sí ẹ mo ti gbàwó ṣọtí pẹ̀lú díró ṣọtí mo ti wọ́n wáìn àmọ́ tú àmọ́ tí wọ́n ní kọlọ̀ múra wọn wá wọ́n ní kọlọ̀ múra wọn wá o ṣèdílé ń bẹ lébé ọ̀nà twẹ̀ your body twẹ̀ your body twẹ̀ I dey go now I dey go now ọ̀rọ̀ Kiss Daniel mo fẹ́ sọ ṣé ń gbẹ́ nìkan ó lè mi best singer dey play ṣé ń gbọ́ mi now sórí ìwọ tó bá fẹ́ jẹ́ kí relationship well last ìdá ẹ̀ pé òun jẹṣẹ́ yẹn òun jíṣẹ́ yẹn jẹ ni ìdá ẹ̀ pé òun yọ okó yẹn dó àbó òun yóò bò yẹn dó ni ìdá ẹ̀ pé ẹ̀wà nù relationship tẹ̀wà nù marriage tó bá fẹ́ peace nínú relationship ẹ̀ mo bẹ̀ yín ní ìyẹn tẹ̀ ń wò mí ilé yín ò ní dàrú ọ̀rọ̀ yín ò ní dàrú take it off social media ṣé ń gbọ́ mi please I'm begging you àwọn èèyàn kan máa ń wò mí pé mo burú ni o
nǹkan tí mo hate jù kó máa ṣẹlẹ̀ láyé kí yìgì máa tú. Èmi ò marry o, but mi ń gbàdúrà kí marriage èèyàn dàrú. I love marriages. Mi lè máa mọ̀ yín gan kí n rí beautiful marriage. Mo máa ń gbàdúrà ni. Mo ń sọ fún yín lẹ́ni. Ayé ò lè fún wàrà, ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù kán fọ́gbà wàrà. Am I communicating? Get. Ṣàbẹ̀ pé tó bá dá wàrà nù tí gbàrà wà ń bẹ̀, ó sì lè fún wàrà míì sínú igbá